àwọn kan ó ṣẹ̀wọ̀n. ẹ̀yin ọmọ ògógó ẹ̀yin lẹ pa ògógó. lọ́kọ̀ ogun àwọn specialist wa wọ́n gbé sí special ward wọ́n fún ní special treatment kẹ́yọ̀ àlejà ní oríṣiríṣi abẹ́rẹ́ oríṣiríṣi oògùn òní wọ́n so máa lára kẹ́yọ̀ àlejà ní ká lè gbẹ̀mí ẹ̀ là ẹni tó wúlò fún wa ni kó má bàa gbọ́dọ̀ fún lábẹ́rẹ́ tán fún lóògùn kò ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n. gbogbo bó ṣe ń fún lábẹ́rẹ́ tán fún lóògùn kò ṣiṣẹ́ lára rẹ̀ wọ́n. Allahu Akbar. Ẹ̀mí jáde lára ẹ̀ ó wú àwọn ọmọ lọ́tún ó wú àwọn ọmọ lósì ó lè ń lọ rèé o ń lọ rèé kó láàrin yín ó wú àwọn ẹgbẹ́ ẹ̀ ó wú àwọn alájọṣe ẹ̀ ó wú àwọn ọ̀rẹ́ ó wú gbogbo alábàárìn ó wú ọ̀tún ó wú òsì ń lọ rèé mò ń lọ ẹ lè dá mi dúró mọ́ èmi ti ń lọ òwò kú ò láyé ẹ̀mí jábọ́ lára ẹ̀ ẹ̀mí jáde lára ẹ̀ láti bí tẹ́mi ti máa jáde ó fẹ́ sọ̀rọ̀ ó fẹ́ dìde ó fẹ́ gbé ayé pẹ́ òun náà fẹ́ gbélé ayé pẹ́ bíi tiwa òun náà fẹ́ wà ńbẹ̀ kájọ máa lọ kájọ máa bọ̀ kájọ máa jáde kájọ máa lòde kájọ máa pe ọmọ kájọ máa pe ara kájọ bọ̀rẹ̀ ṣe nǹkan kọjú location yìí láàjọ ń lọ délé òdúlé ó yẹ jẹ́ àjọ lọ bí owó náà kò ṣe bẹ́ẹ̀ fún lóògùn ṣiṣẹ́ mọ́ ní tó bá fọwọ́ ara rẹ kọ́ láyé kó tó kù láyé ó náà ni wàá padà lọ dé bá lọ́rùn ní tó gbogbo fọwọ́ ara rẹ kọ́ láyé tó kọ́ nígbà tí ń bẹ nílé ayé ilé tó kọ́ nígbà tí ń bẹ nílé ayé ó ní wá rí ilé tó gbogbo kọ́ nígbà tí ń bẹ nílé ayé ó ní ìfẹ́ ọmọlàkejì ilé tó gbogbo kọ́ nígbà tí ń bẹ nílé ayé ó ní ká má fojú pààyàn rẹ ilé tó gbogbo kọ́ nígbà tí ń bẹ nílé ayé ó ní pé fíìmù tó gbogbo ní ìràwọ̀ tó gbogbo ní kò bó lójú kó wá fojú yẹ̀yẹ́ nìkan àwọn kan ó ṣẹ̀wọ̀n ẹ̀bọ́ àwọn inú mi dẹ̀ dùn ọ̀gá ọlọ́pàá wà pẹ̀lú wa àwọn kan fẹ́ ṣẹ̀wọ̀n wọ́n sẹ́ndì fídíò àwọn ọmọ kan sí mi bóò làwọn èèyàn ṣe wà tó já sí wípé gbogbo ìgbésí ayé tiwọn ká máa forí gbèpè ẹ kọ́kọ́ wo fídíò ọmọdé yìí náà gbogbo yín náà lẹ ti rí bí táwa ti ń banújẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń banújẹ́ kò dẹ̀ fi ẹ̀wọ́. pàtì ẹ̀rọ ni a máa fi jẹ́ síwájú lórí. ẹ máa gbọ́. àkótókótó ẹ̀rọ náà ló jẹ́ wọn náírà rí. bàtí ní ọtí mú mọ́ ni. tó yẹn bá tiẹ̀ wá mu ìmúkùmù yó tàbí yẹn bá tiẹ̀ wá fa ìfàkúfà ṣé òkú olókùú lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí ṣé òkú olókùú lèèyàn máa ń sọ̀rọ̀ nǹkan báyẹn sí ìwọ tó ṣe bọ́ níbì kan ó ṣẹ̀ṣẹ̀ bọ́ níbì kan ẹyọ kan níbi ẹnu ìsọkúsọ yìí náà ẹ kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ó ń káṣí kúrúsì ní ha subhanallah kéèyàn máa sọ wípé àkútúkùn ògògó lọ́nà ọ̀run ṣé ìgbà tí ń bẹ láyé sóhun jẹnu owó ẹ̀ ni wọn náà dẹ̀ ló bí ṣe rí tí a bá máa ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹja àwọn èèyàn ẹjọ́ torí Ọlọ́run ẹja máa àwọn nǹkan kan wà tẹ́ máa ń rí lọ́dọ̀ àwọn èèyàn fídíò tó ṣe yẹn àwọn èèyàn ṣépè fún gan o ìpè yẹn pọ̀ àwọn èèyàn ṣépè fún gan o àmọ́ káwọn èèyàn máa sọ pé ẹja kan ẹ̀fọ́ ọmọ yẹn lẹ́jà rí ó kàn káṣí cruise ni rere máa ní kò máa gbádùn ni níjọ́ tí àwèrè máa ní kò máa gbádùn ni ó máa níjọ́ tó lé Ṣèyí Tinubu òkúnjò ni ṣé kò ní tójú ẹ rí ó mà dé padà láti ibi tó lọ ó dé padà láti ilé ọdún
tí wọ́n sọ pé Ṣèyí Tinubu alálùbáríkà ni Ṣèyí Tinubu kìíní kan ni tí ìyẹn ò bá gbégbésẹ̀ lórí ẹ̀ báwo ló ṣe máa change padà. Because wọ́n bá wá gbégbésẹ̀ lórí ẹ̀ ń sìn láwọn kan wà máa jáde wọ́n máa ní justice for DJ Chicken, justice for DJ Chicken. Ìwọ tó bá jáde tó bá ní justice for DJ Chicken àkútúkú wọn náà lọ́nà ọ̀run. tó yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ èèyàn kú. Ṣé gbogbo ẹni tó jẹ́ tí èèyàn bá ti wá rí nǹkan lára lọ́wọ́ rẹ̀ láyé lèyìn wà máa ṣépè fún? tó o bá rí nǹkan kan lára ẹnìkan ṣé bí wàá rí lára ẹlòmíì? Number one, kí ni ògógó ṣe fún ẹ? Kí ni pàdé ọlọ́jà àtàsínwín níbo lẹ ti jọ pàdé? Níbo lẹ ti jọ pàdé? Kí ló jọ dàwọ́ àti ẹ̀ papọ̀ tó wọ́n mọ́ọ̀kì òkú ẹ̀ tó wọ́n ṣépè fókú ẹ̀? Lẹ́ni tí ọmọ ń ké, táwọn aya ń ké, táwọn olólùfẹ́ ń ké, táwọn ọ̀rẹ́ ń ké, tí gbogbo everybody ń ké. Bẹ́ẹ̀ bá nírú ògógó nínú ẹbí inú mọ̀lẹ́bí èèyàn ní kúrú ẹ̀ sọ́kú. Nígbà tí eṣinṣin ń jẹ lógbò ẹnìkankan ò rí o. Tẹ́lẹ́gbò bá ń jẹ ṣinṣin ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá mọ̀ ẹ́ sọ fún ọ kó bọ́ síta kó make apology lórí fídíò tó ṣe yẹn o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tẹ́ ẹ bá súnmọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ bá wa sọ fún o kó make apology o lórí fídíò tó ṣe yẹn. Máa ṣe wọn níjọ́ kan tí Destiny Boy náà kú wọn ní bó ṣe sọ náà nìyẹn. Jọ̀ọ́ o kó make apology lórí fídíò tó ṣe yẹn o kọ́wọ́ òfin tó tẹ̀ ẹ́ o. Ẹjọ́ là á kọ́ ká tó lè jà o. Ìkìlọ̀ lílé yìí o fún DJ Chicken. Ìkìlọ̀ ni o. Bí yẹn bá jẹ́ Christian tó bá kú o ẹ̀tọ́ rẹ̀ ò fi ṣe yẹ̀yẹ́. Islam ní gbogbo ẹni tó bá kú kódà kẹ́yìn jáláwo tó bá kú má fi yàn ṣe yẹ̀yẹ́. Ìwọ kọ́ ló lẹ̀mí ẹ̀. Ó kú ò láyé nìyẹn. Ọba tí ó ṣèdájọ́ ẹ̀ kó ṣèdájọ́ ẹ̀ lórí ohun tó bá gbélé ayé ẹ̀ ṣe. Bí ti DJ Chicken bó ṣe mọ̀ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ẹ bá sọ fún un kó make apology lórí fídíò tó ṣe yẹn o. Kó make apology lórí fídíò tó ṣe yẹn o. Kó make apology lórí fídíò tó ṣe yẹn o. Ọlọ́run ó gbà fún wa o. Kó tó di pé ọwọ́ òfin máa tẹ̀ ẹ́ o ìyẹn bẹ́ẹ̀. Another one kan tó wá rèé eléyìí kọ́sítọ́mà mi lòun tẹ́lẹ̀ kọ́sítọ́mà mi lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀yin ọmọ ògógó ẹ̀yin lẹ́pa ògógó kí ló dé tẹ́ fi gbé fọ́nrán bàbá yín síta nígbà tí wọ́n síkì? Tí owó láàánú ò tó ni àbí kí ní ẹhun táàní ò sí tẹ̀lé pa wọn sí àtẹ̀gbẹ́ wọn nìkan ọmọdé afẹ́fẹ́ rárá. Ìhun tí ọ̀yẹ́ kẹ́ mọ́ gbé síta ẹ mọ́ gbé síta. Tó bá ti pín ọ̀rọ̀ kú kódà kẹfọ̀ ọ̀rọ̀ kú ṣe prank kọ́mọ̀ kú ẹ̀mí wọn gùn sí ni. Àmọ́ ààrẹ ìwé mọ́ gbérú ààrẹ síta kódà. Number 1 ni. Number 2 èmi àríwá kí ọlọ́pàá mẹ́ta mọ̀ mọ̀ pé wọ́n kú. Àmọ́ tí mo bá sọ kó tún mọ́ gbogbo ayé tí mo máa lé mi kí bí ìgbà tí mo sọ̀rọ̀ Saheed Òṣùpá ńgbà náà. Ìhun tí mo bá sì rí èmi máa ń sọ. Bọ̀ká nígbà náà mo ráyè dọ́dọ̀ wọn náà ni opposite kọ́ wọn kú. Tó láwọn gbé kú dé kẹ́ńbẹ́ táwọn mọ̀ sí fún yẹn. Tí àsìkò kú wọn bá ti tó wà láì kò sẹ́ni tó lè pa wọn ò sì ní kú. Mr. ọlọ́pàá mẹ́ta onígbékúdé inshallah fọ́ọ̀mù ẹ̀ ń bẹ níbi tó wà ní police college níkẹjà. wá report níbẹ̀ láti wá ṣe gbékúdé fún commissioner of police ìlú Èkó. Ó ti yé wá láti wá report fún commissioner of police tìlú Èkó pẹ̀lú gbékúdé owó tí mo pé yóò kú ó ti ẹ̀sẹ̀ láwọn ọmọ ẹ̀ ló pa torí pé wọ́n gbé fídíò ẹ̀ síta sọ pé fọ́ọ̀mù ẹ̀ ń bẹ́ẹ̀ yàrá rẹ̀ dẹ̀ ń bẹ́ẹ̀ òun padà bọ̀ wá síbẹ̀ tí wọ́n ṣàlàyé. Olúwo
Ogo don die too. Ogo die. Ògógó da ẹ̀ bàbá mi wọ́n ti kú kọ́ lọ́ba Ní dáa fún gbogbo yín, ẹ máa kúkú dànù láyé wọn. kí ló dé Kúkú ẹ̀ lọ́dọ̀. Àti gbé síwájú ní ìmọ̀ pa. ògógó mà ní Ògógó mà ní. Ògùn máa pa yín ni. Nígbà tí mo wá nu túbú dání mo ta ni mo rí. ṣé wọ́n yọjú sí yín ni Ó sì kú jàre. Àti máa pàṣọ. ẹ dẹ̀ ṣàdúrà fún wọn kọ́ lọ́wọ́ tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ wá ṣépè fún wọn ẹ ṣàdúrà fún wọn kò lọ fànà. Afẹ́fẹ́ rẹ kọ́. Afẹ́fẹ́ dì ní. Ó dẹ́ pé ló burúkú lẹ́pẹ̀ mí. Mo gọ̀. Àwọn tó ní wúlò pa. Fáàlù mi. Mo ní ká gbé yàn wá fún mi láti. ẹ̀yin mọ̀gògó rí ni ṣé mọ̀gògó rí ni àárí ṣé mọ̀ wọ́n tẹ́lẹ̀ Mo mọ̀ ìyá ẹ̀ kí ló kọ́ pẹ̀lú àwọn onílò bá mi fi ogun wọn ti pọ̀ jù wọ́n ti ṣògo ju olóburúkú lọ. Wọ́n máa kókó òjijì dànù ní ààrẹ ọgbẹ́ni wọn máa dọ̀mù wọn máa gbádùn sí ara wọn. ìrọ̀ ẹ má ṣépè fún ẹ ṣàdúrà fún ẹ jọ àárẹ̀ ẹ gbèbùrẹ́ ẹ ṣàdúrà fún wọn. ẹ̀yin ọmọ ògógó ẹ̀yin lẹ pa ògógó o. Kí ló dé tẹ́ fi gbé fọ́nrán bàbá yín síta nígbà tí wọ́n sick? Ṣé owó láni ò tó ni àbí kí ni ẹhun tá ni ò sí tẹ́ lè pa wọn sí àtẹ̀gbẹ́ wọn nìkan kọ́mọdé eré afẹ́fẹ́ rárá? Ihun tí ó yẹ kẹ́ mọ́ gbé síta ẹ mọ́ gbé síta. Tó bá ti pé ọ̀rọ̀ kú kódà kẹ́ fọ̀rọ̀ kú ṣe prank kọ́mọ kú ẹ̀mí wọn ó gùn sí ni àmọ́ àárẹ̀ ìwé mọ́ gbérú àárẹ̀ síta kódà. Number 1 ni. Number 2 èmi àríwárà kí ọlọ́pàá mẹ́ta mọ̀ mọ̀ pé wọ́n kú àmọ́ tí mo bá sọ kó tún mọ́ kí gbogbo ayé tún mọ́ máa lé mi kí bí ìgbà tí mo sọ̀rọ̀ Saheed Òṣùpá ńgbà náà ihun tí mo bá sì rí èmi máa ń sọ bọ̀ ká nígbà náà mo ráyè dọ́dọ̀ wọn náà ni opposite kọ́ mọ́ kú tó ráwọn gbé kú dè kẹ́ńbẹ́ táwa mọ́ ṣe fún yẹn tí àsìkò kú wọn ọ̀bá tí tó wà láì kò sẹ́ni tó lè pa wọn ò sì ní kú tó bàbá ògógó tí wọ́n kú Ọlọ́run bá foríjì wọn tó lágbára ń bẹ lọ́wọ́ èmi àríwárà kí ọlọ́pàá mẹ́ta mo rí wọn o mo rí wọn mọ́júmọ́ yìí